صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا سر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم nítorí bàbá mi Ali Mustapha nítorí wọn ni mo fi sọ pé ya Mustapha min kabuli nasihati adami. Tó bá gbọ́ láìfù tí bàbá wa wò ní kókó tí wọ́n ṣe lọ́dọ̀ wọn ní ìsìnà 2022 in tí wọ́n fi wọlé nìyẹn ya Mustapha min kabuli nasihati adami. Wọ́n wá ní kí ló dé wàhálà yín gan pọ̀ ṣe mànábì gan ni. Mo ní mi ò mànábì àmọ́ mo bá nábì. Allah. Bàbá mi ò mà nábì àmọ́ mo bá nábì láyé nítorí innal aziza dájúdájú ẹni tó bá jó níyì tó lùwà mí dẹ̀ mọ́lé la yamutu abada li anna nasa dhakara'u fil majlisi. Ṣọmọ wípé nígbà tá a ti ń rántí ànábì lórí ìkàlẹ̀ ó dájú pa ànábì wa Muhammad òkú nìyẹn ẹ bá mi yòǹbó ànábì dáadáa. Allah ya Rasulallahi ya awsakal ura Sheikh Nurayn wa ya Mustafa al-aqwani ya sayyidal wara bisirrika ya Muhammad Muhammad bisirrika ya sirra li ilahi wa nurahu wajaika ya yasinu Ahmadu Mustafa jazaka anabi àwọn èèyàn yòǹbó anabi mọ́ jazaka ila arshi ya khayra mursalin wasilata uliya wa anta biha aula zaimu yakudu nasa ajiyalu tolibin Mulana Sheikh Alhaji Ibrahim nígbà tí wọ́n já gàgá tí ń bẹ láàrin wa àti mímọ́ rí ànábì dáadáa ìgbà tí bàbá ó fa gàgá yẹn ya bàbá ní Muhammadu mukhtarun wa adamu sinnatun Muhammadu yaumil masaka kisaluhu bàbá wa ní Muhammadu nurul khaliki wa huwa Muhammadun. Ẹni tó bá wà nínú ilé ló yẹyẹ. Torí pé kí ni o. Muhammadun nurul khalqi wa huwa Muhammadun. Asimun khulqi tamma jalaluhu. Alayhi salatullah. Abul Fatima Muhammad. Alayhi salatullah summa salamuhu. Matala amil fawki zamani ilaluhu alayhi salatu Allahi summa salamuhu yutimmu libarahamu akiri wisaluhu alayhi salatu Allahi summa salamuhu yubiddu aduwa dini minka kitaluhu alayhi salatu Allahi summa salamuhu ẹjẹ́ gbọ́dọ̀ ṣe wí sáwọlé sallallahu alaihi wasallam ya Isa ya rola. Salamun ala nuril ladhi jaha bil huda Mulana Sheikh Isa Ruhullah Salamun ala nuril ladhi jaha bil huda
Aya Isa Salami ibunu Maryam. Ẹ jẹ́ wọlé bẹ́ẹ̀. Ẹ wọlé sórí stage. Bàbá owó ní kókó. Wọ́n ti dìde, wọ́n ti ń náwó. Ẹ dákun gbogbo ẹ̀yin boys. Wọ́n ti dé. Ya Isa. Ya Isa. Maulana Isa ibunu Maryam tija. Ya Isa. Ya Isa. Maulana Shehu Isa Rohola. Ya Isa. Ya Isa. Maulana Shehu Isa Rohola. Ya Isa. Ya Isa. Maulana Shehu Isa. Ya Isa Salami ibnu Maryam. Ya Isa. Ya Isa Aruhula. Ya Isa Aruhula. Ya Isa Aruhula. Ẹ bá mi wí bẹ́ẹ̀. Ya Isa Aruhula. Ya Isa Aruhula. Ẹ jẹ́ ọjọ́ wí. Ya Isa Aruhula. Ibnu Maryam Aruhula. Ya Isa Aruhula. Maulana Shehu Taiwo Mustapha wọ́n sanwó Aruhula. Ibnu Maryam Aruhula. Ẹ bá mi wí. Ya Isa Ya Isa Allahu Isa Ya Isa Allah Ya Isa Ruhula. Oh ya Isa Isa Ya Isa Ya Isa Ya Isa Isa alayhi salatullah Isma salamuhu Ma'ale wa sahabe Kirami zawinama Fa itasiyaluni an Habibi wa sayyidi Fato abi billahi Bal gairu wa ma Sheikh Wali la ẹ má bọ̀. Odidi Fatiha kan ni gbogbo owó jọ nà ká sí tájọ ké fún wọn. Odidi Fatiha kan. Bàbá mi ẹlòmíà máa jáde tí yóò dẹ̀ padà wọ̀. Ẹ ti kóra yín jáde báyìí, ayé ti wá bá yín dúpẹ́. Ọlọ́run abẹ́lẹ́ fún yín wọlá bàbá Maulana Sheikh Isa Ruhulahi. Ọlọ́run má jẹ́ padà wọlé mọ́ láíláí. Àdánwò tí ó fi dé tí wọ́n ní alákọ̀ọ́kọ́ la rí tó ṣe. Ẹ rí pé kò padà rí mi ìṣẹ̀lẹ́yìn yẹn mọ́. Àdánwò ti wọnú sẹ̀mí ẹ̀ nìyẹn. Alájùwọ̀ Waliyullahi owó ní kókó Ọlọ́run má jẹ́ àdánwò yẹn wọlé wá bá yín. Ẹ wo kan èmi máa fún wọn ní owó 500. Màá fi ṣòwò àdúrà yẹn. Ẹ̀yin gangan mú 1000 jáde àfa fún mi 500. Ẹ̀yin gangan mú ẹ fún mi 1000. Gbogbo wa pátápátá látòkè délẹ̀ tí iṣẹ́ ọwọ́ tiwa náà ní padà dìbàjẹ́. Gbogbo wa ni ẹjẹ́ bá wọn dá sówó àdúrà yìí. Ẹ mú 1000 sówó yìí. Isa Ruhula. Isa o ya Isa Ruhula. Isa Ruhula. Isa o. Isa Ruhula. Gbogbo wa pátápátá lẹ̀ kẹ́nẹ̀ tá nífẹ̀ẹ́ bàbá wa ní ìlà. Ẹ dákun gbogbo wa pátápátá ni ká bá wọn débi owó àdúrà wọn yìí. Àfárasí. Gbogbo wa pátápátá ni ká bá wọn débi owó àdúrà wọn yìí. Ẹ wálé. Ìtí àwọn èèyàn fi máa mówó yẹn bọ̀ ni pé ya Shehu Wahabu Isa Tijaniya ya Shehu Wahabu Isa Tijaniya o. Ẹ máa bọ̀ wá àdúrà wọn bọ̀ wá. Ya Shehu Wahabu Isa Tijaniya ya Shehu Wahabu Isa Tijaniya. Mo mi dùn
اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. فاتحة دمك بابا. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله